Africa Content TV. Gbogbo ọmọ Ìbàdàn agbóríire ti kábíyèsí ọba tuntun. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó sún wá dúró gbórí ẹ̀fọn. Orí ló yan ọba ibà máa bọ̀ nílẹ̀ Ìbàdàn. Kábíyèsí wa ìyàndá ìgbé ọlọ́kùnlẹ́yìn bàbá Agíẹ̀pẹ́. Torí ta dáadé inú àgógó dẹ́ná sí wa o. Ọ̀run tí a lè ti gbalẹ̀ kẹ inú àgógó dẹ́ná sí wa o. Àti mọ́sáàjì àsọ̀bà tó ń tanná yan sínú ojú ìgbà yín má rè. Ọlákùnlẹ́yìn bàbá Agíẹ̀pẹ́ o. Àsìkò yàtọ̀ bàbá fún tẹrù tọmọ lẹ́ẹ̀bàdàn wa. Gbogbo ọmọ Ìbàdàn a kú oríire ti kábíyèsí ọba tuntun. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó sún wá àdúgbò gbórí ẹ̀fọn. Orí ló yan ọba ifá máma kọ́ nílẹ̀ Ìbàdàn. Kábíyèsí wa ìyàndá ìgè ọlọ́kùnlẹ́yìn bàbá Agíẹ̀pẹ́. Ọyọ yìí ní orí mo gbé kìnìún dé o. Ẹ ti gbé mi sóhun tí mo máa ń ṣe. Ẹ̀sùn mọ́ mi kì í ẹ̀wò ràn kákọ́ra wa. Omi ìjọba ní ìlà òkèrè iná tó bá wẹ̀ afẹ́fẹ́ ẹnu lè dá lórí. Àgbàdo lómi àdìgbò ìlú máa wáyé. Ìdílé rẹ̀ máa sẹ́ni tó yẹ kó fẹ́ wọn ní. Ìdílé máa ń dá àbá ìtura tó lọ wálé. Ọ̀sán tó lọ bèbè alákàlò ẹ̀rọ sọ̀rọ̀ sí tó. Káwọn tàbí bá abẹ́ ìwà àjọyìn lọ.
kábíyèsí sí dọ́kítà olóore bàbá ọ̀dọ́gbọ̀n olólùfẹ́ mi dọ́kítà dọ́kítà bá mi dé sí ọba jáde wá. ọmọ mi èyí ló tún lè mọ ohun tí a fẹ́ wá ọmọ bàbá tó gbóló wà mí lọ. ọlọ́run ló gbogbo fún mi ẹ̀yìn tèmi ọlọ́run ló gbogbo fún mi lẹ́yìn tó kàwé ìlú ẹ̀yìn. tó wá bí síwájú tàbí sọ pé kí n má sọ pé ó ṣe àbí nǹkan níwà tó lè tó máa fò ó. ọlọ́kadà àgbà ìwà ni yóò sàgbọ̀dọ̀ lọ́lọ́bí sàgbẹ̀ ọmọ rẹ̀ ilẹ̀ wa ẹ̀ bá lè gbọ̀dọ̀ ẹ̀ lọ dáwọ́. bàbá sọ fọ́ọ̀mù ni ẹ̀yọ̀ dáwọ́ yẹn nínú. ẹ̀yọ̀ lọ́dọ̀ yìí ń sùn tẹ́lẹ̀ lọ́kọ́rí pé. gbogbo wọn lọ máa kẹ́kọ̀ọ́ ọba àdọ́là ní gbogbo. àdúgbò mi sálàwọ̀ àdúgbò mi sálàwọ̀ o. àdúgbò asálàwọ̀ ìdílé àkọ́kọ́.
o ọba lọ́la yìí ní ìlú ìgbọ̀n. wọ́n ti gbé bàbá bọ́ọ̀sì bẹ́ẹ̀ àkàndé ọ̀gá wa ó ti wá sórí kiri. wọ́n ti gbé náà ayé àwọn akọ́rẹ́sì ó ti wá sórí kiri. wọ́n ti pàṣàbí ọ̀jẹ̀ ó ti wá sórí kiri. ọba sùnbọ̀ nígbà yẹn. ọba sùnbọ̀ nígbà yẹn. kíkiri àlùmọ̀ ọlọ́mọ kékeré ní kiri. wọ́n ní kò sí ìkọrin wọ káńtà ẹ̀jẹ̀ fẹ́. ẹ̀jìnìà tó bá sí nílẹ̀ ló máa tó bá ti sẹ́jú máa bínú. mo ní lọ́mọ máa jó ọba lọ́la yìí ní ìlú ìgbọ̀n. ẹ̀jìnìà ní kí bọ̀dù yẹn sílẹ̀ tó bá ní sẹ́wọ́. ìfàsọ́gbẹ́nu láti kó wọ́n ló máa yẹ òfin wọ sándàbì eré bá fẹ́. ẹ̀jìnìà èmi ni kò máa wò tó bá ṣe kí bọ̀dù tó bá fi kú wọn yìí màṣọ òkàlà ọ̀fun ẹ̀ mo ti wọ́nà láti wọ́n ni. wọ́n pẹ̀lú ẹbí ìlú nílẹ̀ wa ládùúgbò ti wá yìí o ṣùgbọ́n wọn náà lóde lọ ká ló máa nígbà yẹn. àwọn èèyàn bá lọ́la wọ́n pè mí láti lẹ̀ ìgbòyà ọ̀gbọ̀n. kò jẹ́ kí mẹ́rẹ̀ ọ̀pọ̀ kò jẹ́ kí rí o. àmọ́ bá àgọ́ ṣùgbọ́n pé wọ́n ló máa níbi kí ọba wọn ti gbẹ̀mí wá o. ọba dọ̀la níbi orúkọ òkọrin. ó yá ọ̀rọ̀ nílé ẹjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ nílé ẹjọ́ sọ̀rọ̀ àbẹ̀lú gbogbo àwọn máa ń bí àwọn òdòdó ẹ̀yà láàyè àwọn àgbẹ̀bẹ̀ ló ń bá bọ̀ sẹ́nà ọ̀dọ́ ìṣẹ́ nítorí tẹ́lẹ̀ ọ̀gá àwọn ọ̀dọ́ ní ìlànà tó máa ń tẹ̀lé àgbàdé lọ́wọ́ láyé ẹ̀rọ tó rà máa ẹ̀ lòdò lọ́sọ̀ mọ̀ wípé ọ̀pọ̀ ọ̀la ẹ̀fọ́ ẹ̀bí tó sọ. ẹ̀tún máa gbọ́ ní kíkiri wọ́n mú mi mú ní kò lọ́rọ̀ bàbá náà mẹ́rin mọ̀ kọ̀ọ̀kan ní bàbá ń sọ̀rọ̀ ògbó ìpè bàbá ló láàbò ẹni ọ̀gá ló kò sábà wọ́n láti sẹ́. ẹgbẹ́ pátá ẹnjìnìá ọ̀dà wá sí òkú. Hello. 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 Hello.
Hello. Ọ̀yá kí sáré tí mo yàn láàyò. Orí ni o. Wọ́n sọ̀rọ̀ sínú. Agbẹ́ta àti ẹgbẹ́ sókè gan níwájú lẹ́yìn ẹgbẹ́ sókè gan. Until. But it says that to be really. Ọba àwọn lògùn tó fi hùn kàn káyé tán láwọn fẹ́ fà. It's okay. No, the money's up. That is okay. The money's up.